ó mú controversy tó pọ̀ wá káàkiri gbogbo àgbáńlá ayé. Controversy pọ̀, pípé lẹ́pọ̀ lọ́tún ló sì ya bàbá Imam. Ó wá dàbí ìgbà tó ṣe pé ó bùkátà sí ká ṣe àlàyé yẹn káwọn èèyàn lè rí ẹ̀kọ́ tó wà ń bẹ̀ mú dáadáa. Torí pé ẹ̀kọ́ tá fẹ́ káwọn èèyàn kọ́ nínú útúbà yẹn ó pọ̀, ṣùgbọ́n nǹkan yọ̀kan tí wọ́n dì mú yẹn òun ni kálùkù ni wọ́n dì mú tí ò wá fẹ́ jẹ́ káwọn èèyàn rí ẹ̀kọ́ tí ń bẹ nínú útúbà yẹn. A jẹ́ ká rìfísìtì ẹ̀, àti pé a tún fẹ́ rìfísìtì ẹ̀ nítorí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run púpọ̀ lára wa, tó ṣe pé genuinely wọ́n nífẹ̀ẹ́ wa. Torí pẹ́ni tí ò fẹ́ ti yín bí òwe ṣe yàn lè mú ní àlọ̀ràn ìkà. Ẹni tí ò fẹ́ ti yín irú àlàyé tó wù kẹ́ ṣe you go explain tire ní ọ̀kan òun ò ní gbọ́ iye tẹ́lẹ̀. Nígbà tí ń sọ yìí tí ó rò kó tẹ́ lọ́rùn náà sọ́tẹ́ lọ́rùn ní àbóṣe kò ṣe. So torí tàwọn yẹn kọ́ la ṣe fẹ́ ṣe àlàyé yìí, ṣùgbọ́n nítorí tàwọn tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa tá fẹ́ kí wọ́n ṣe ọ̀rọ̀ wa gbọ́. Now ṣẹwárí inú ọ̀rọ̀ tẹ́nìkan sọ tí mo láti address òun ni pé Imam sì sọ ní gbọ́ dáadáa ó yá kò clear sí wọ. Imam ò sì sọ rárá, ṣó ti yé dédé ọ̀rọ̀ Ọlọ́run òun la sọ. Tó bá wò pé àgbà tí wọ́n ti èébú yẹn ti pọ̀, èpè yẹn pọ̀ táwọn èèyàn ń ṣẹ́ nítorí pé Imam sì sọ bẹ́ẹ̀ kọ́, in tó fi wọ́n wò ní àwọn ànábì Ọlọ́run táwọn èèyàn máa ń gbógun tì ṣé wọ́n sì sọ ní? Àwọn ànábì Ọlọ́run tí wọ́n máa ń gbógun tì wọ́n yẹn ṣé wọ́n sì sọ ní? Wọ́n sì sọ. Ṣánábì Musa sì sọ ní Fíráúnà náà fi gbógun tì. Ṣánábì Ibrahim sì sọ ní. Ṣáná Muhammad sì sọ làwọn ará Mákà fi gbógun tì. Kò sẹ́nì kankan tó sì sọ nù wọn. Ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń sọ náà ló ní àwọn èèyàn lá tí wọ́n fi ń gbógun tì wọ́n. Torí tí wọ́n náà rí tó ṣẹlẹ̀ yẹn tí kálùkù ń ṣépè tí wọ́n ń bú mi tí wọ́n ń ṣe gbogbo ẹ̀yẹn àṣìsọkọ́ bí tí máa rí nù táwọn ànábì Ọlọ́run bá ti sọ̀rọ̀ Ọlọ́run tí ò bá ti táwọn èèyàn lọ́rùn tó bá ti ní wọ́n lá wọ́n wà gbógun tì wọ́n ṣìsọ. Àwọn ànábì Ọlọ́run kì í ṣìsọ. Bẹ́ẹ̀ gbogbo Imam tóun náà bá bẹ̀rù Ọlọ́run tó ṣe páyà Al-Kùránì ní ń tú àdísì ànábì ló ń ṣàlàyé fáwọn èèyàn ò lè ṣìsọ. Àwọn èèyàn lè ṣì gbọ́ ṣùgbọ́n kìí ṣe pé òun ló ṣìsọ, gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ṣì àwọn ànábì Ọlọ́run náà gbọ́. Mo rò pé clear. Ṣé rí ó túbà tá a ṣe ń jẹ ẹjọ́ kí làwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀. Alákọ̀ọ́kọ́ mo sọ fún wa pé gbogbo àwa tá a jẹ́ ìmáàmù ìlú ààyè tá a wà yìí ààyè tó tóbi ni, ààyè tó tóbi òun làwọn ààyè tá a wà yìí. A sì gbọ́dọ̀ lo ààyè yẹn dáadáa torí pé Ọlọ́run ọba àlékè ọlá pọ́n wa lé púpọ̀, òun ló fi ààyè yìí ṣàánú wa. In tí ọba àlékè ọlá tó fi ààyè yìí ṣàánú wa tó ń retí lọ́dọ̀ wa òun náà ni ká ṣe iṣẹ́ yìí bí iṣẹ́, ká jíṣẹ́ yìí bó ti yẹ ká jẹ́. Òun ni ọba àlékè ọlá ni a fi mọ̀ pé a mọ̀ ń tà ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́. Òun lọ́ba àlékè ọlá ò fi mọ̀ pa mọ̀ ń tà ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́. Ẹ̀kọ́ àkọ́kọ́ tí ń bẹ nínú útúbà tí mo ṣe fún wa ń jẹ ẹjọ́ nìyẹn pé gbogbo àwa ìmáàmù ìlú ẹ jẹ́ ká mọ ojúṣe wa ká sì ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Tá a bá ṣe dáadáa ìlú wa ó dájú báyìí lọ. Ẹlẹ́ẹ̀kejì mo ṣàlàyé fún wa pé báwo la máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ nínú ẹ̀sìn wa. Mo wá sọ pé nínú ẹ̀sìn wa Adam Muhammad sallallahu alaihi wasallam ó la ọ̀nà méjì kalẹ̀ fún wa. Tá a bá róṣù níjọ́ tí Ramadan níjọ́ tí Sha'ban bá di 29 ká bẹ̀rẹ̀ àwẹ̀. Ọ̀nà àkọ́kọ́ nìyẹn. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì
tí wọ́n bá wà lọ́ndì 29 tí wọ́n bá rí káka ṣàbán kó pé 30 ká bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀nà tá a fi bẹ̀rẹ̀ àwẹ̀ nìyẹn mo ṣàlàyé yẹn fún wa lẹ́yìn náà mo wá sọ fún wa pé ta lẹni tó lẹ́tọ̀ọ́ kó kéde fún wa pé ìjọ báyìí la bẹ̀rẹ̀ àwẹ̀ tá sì tẹ̀lé tó ṣe pé tẹ́lòmíì bá wí àní gbọ́ tiẹ̀ torí pé òun kọ́ lọ́lọ́run gbé àṣẹ lé lọ́wọ́ mo wá sọ fún wa pé nínú tí máa dà wá láàmú lábẹ́ eléyìí òun ni ẹ̀yàmẹ̀yà ká máa rò wípé a lè tẹ̀lé Fúlàní ká máa wò pé a lè tẹ̀lé Haúsá mo wá sọ fún wa pé ẹ̀sìn wa ò fààyè gba àsọ̀bíyà tribalism ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn wa ò fààyè gbà ẹni Ọlọ́run bá ti yàn fún wa láṣáájú òun náà la máa tẹ̀lé irú ìran tó wù kó ti wá irú ẹ̀yà tó wù kó ti wá irú èdè tó wù kó máa sọ a ń láti tẹ̀lé torí pọ́mù lọ́lọ́run bá àdíkẹ́ ọlá ló gbé kalẹ̀ fún wa gbogbo ẹni tóhun bá wá kọ̀ tó sọ pé òun ò ní tẹ̀lé ẹni tó bá àdíkẹ́ ọlá gbé kalẹ̀ ànábì sọ wípé fàlẹ́ ìsàmìnà irú ẹni bẹ́ẹ̀ kì í ṣọmọlẹ́yìn òun ànábì torí pé òun tiẹ̀ ó dúró lórí ìran pé mi ní tẹ̀lé ìran yìí mi lè tẹ̀lé Fúlàní mi lè tẹ̀lé Haúsá tó bá yẹ pé ìyẹn nìwọ fi ń ṣe ànábì sọ pé òun pèpè síbi ìran nìyẹn ẹni bá sì ń pèpè síbi ìran irú ẹni bẹ́ẹ̀ kì í ṣọmọlẹ́yìn òun ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn náà mo sọ fún wa mo ní lábẹ́ ẹ̀yẹn náà a gbọ́dọ̀ kọ̀rọ̀ sẹ́ni tọ́lọ́run bá fi ṣe aláṣẹ wa a gbọ́dọ̀ kọ̀rọ̀ sí lẹ́nu in tó bá sọ fún wa pé ká ṣe òun la gbọ́dọ̀ ṣe lódiwọ̀n ọgbà tí ò bá ti sọ tọ́lọ́run ò fẹ́ fún wa tó bá sọ tọ́lọ́run ò fẹ́ fún wa nìkan là ní tẹ̀lé ṣùgbọ́n tó bá ṣe pé tọ́lọ́run bá lè kẹ ọlá pa láṣẹ ló ń sọ fún wa irú ẹni bẹ́ẹ̀ a máa tẹ̀lé mo wá sọ fún wa pé ẹni tó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà tí n bá sọ pé lábẹ́ òfin in tí mo ń sọ fún wa ní òfin ẹ̀sìn wa lórílẹ̀-èdè Nàìjíríà nísìn ẹni tọ́lọ́run bá lékè ọlá fi ṣe aṣáájú àwa mùsùlùmí tíjọba náà ń gbà pé aṣáájú wa ni òun ni Sultan Sokoto òun ni President General Nigeria Supreme Council for Islamic Affairs ẹni yẹn nìkan ló lẹ́tọ̀ọ́ kó kéde lórílẹ̀-èdè Nàìjíríà péjọ báyìí lábẹ̀rẹ̀ àwẹ̀ ẹlòmí ò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà àwa gbọ́dọ̀ bá ẹni tí ó bá jẹ́ aṣáájú takàngbọ̀n lórí ààyè tọ́lọ́run gbé sí agbára tọ́lọ́run ò gbé fún ẹ ò gbọ́dọ̀ arrogate ẹ̀ sọ́dọ̀ ààrẹ ipò tọ́lọ́run ò gbé fún ẹ ò gbọ́dọ̀ gbé sọ́dọ̀ ààrẹ àṣẹ tá ń retí lọ́dọ̀ olórí ò gbọ́dọ̀ pa á ẹni tóhun bá wá ń pa irú àṣẹ tó lórí ń pa tí ó tẹ̀lé olórí irú ẹni bẹ́ẹ̀ olùkọjá àlà Ọlọ́run ni a sì ní tẹ̀lé torí pẹ́sìn wá sọ pé ká má tẹ̀lé mo wá mú àdísì kan wá àdísì yẹn mo sọ bí tádísì yẹn wà ní sọ yìí Muslim mo sọ fún wa mo ní ká lọ wò ní àdísì báyìí á bá mẹ́ ẹ wá rí kálùkù rádísì yẹn wọ́n lè sọ pé àdísì ò sí ṣùgbọ́n kí ni tó mú wàhálà òfin Ọlọ́run a máa wúwo lára èèyàn ìdájọ́ Ọlọ́run a máa wúwo lára èèyàn so torí bẹ́ẹ̀ intadisi yẹn ẹ̀kọ́ tó sì fẹ́ mú jáde fún wa òun ni ká lè bá a mọ in tí ó jẹ́ ìjìyà fún gbogbo ẹnikẹ́ni tó bá ń pàpè mọ́ra ipò tọ́lọ́run ò gbé sí tó ń bá aṣáájú takàngbọ̀n ẹ̀kọ́ tó wà ń bẹ̀ fún wa lélẹ́yìí kákan lè bá a mọ̀ pé ó pàtàkì nínú ẹ̀sìn wa ká ṣọ̀kan ó pàtàkì nínú ẹ̀sìn wa ká má yára wa lọ́tọ̀ọ̀tọ̀ ó pàtàkì nínú ẹ̀sìn wa ká gbà fún ẹni tó bá jẹ́ aṣáájú torí tá a bá ti gbà fáṣáájú wa tá a dúró lórí pé ń táṣáájú wa bá sọ aṣáájú tó ń tọ́ wa sọ́nà dáadáa tí ò ṣì wá lọ́nà tá a bá ti dúró pé ń tó bá sọ náà la máa tẹ̀lé ẹ rí i pé ohùn wọ́ ṣọ̀kan tóhùn wa bá sì ti ṣọ̀kan ẹ̀rí á ní agbára dáadáa ẹnìkan kan sì lè dàwárú ẹ̀kọ́ tó wà ń bí àdísì yẹn nìyẹn ṣe rí mo wá sọ pé tá a bá gbàgbé
wọ́n ní bá dìísì ṣe rí yìí náà o mi wá sọ pé kẹ́nìkankan nú yín lọ máa pààyàn o ẹnìkankan ò gbọ́dọ̀ pààyàn o ẹ wo nǹkan ẹbí mo ṣe sọ tó wà emphatic tó clear kálùkù wa máa sọ pé rárá o ìmáàmù ní ìmú tí ìmáàmù ń sọ ní pé a gbọ́dọ̀ pààyàn o a gbọ́dọ̀ pààyàn o ẹnìkankan ò sọ yẹn kódà àwọn tí wọ́n máa kọ́ọ̀tì nǹkan ò tí ẹ̀ gbé bẹ̀rẹ̀ jáde rárá àwọn ò tí ẹ̀ sọ tí wọ́n kí sì ló fà á tí mo sọ pé ẹnìkankan ò gbọ́dọ̀ pààyàn òun ni pé ìdájọ́ yìí a lè rí gbé kalẹ̀ in an ideal Islamic state ibẹ̀ láti lè rí gbé kalẹ̀ tó bá ṣe yí pé Islamic state láwa ni ẹnìkankan ò tí ẹ̀ tó bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ òun náà ní ṣe ẹnìkankan ò ní ṣe láti lọ máa kéde àwẹ̀ àbí kó máa mú ọjọ́ àwẹ̀ kó máa mú òun lẹ̀ kó máa ṣe nǹkan ẹnìkankan ò ní ṣe torí pé òun náà ti mọ rú ìjìyà tó tọ́ sóhun tó ń bá ṣe bẹ́ẹ̀ ẹnìkankan ò ní ṣe now mo sọ ọ́nà útúbà yẹ pé ẹnìkankan ò gbọ́dọ̀ pààyàn tó ń ti bí mo ti wá sọ yẹn náà àwọn èèyàn wá ní ṣe rí mọ́mù yẹn ó apààyàn ni now ẹ wá jẹ́ sọ fún yín Ọlọ́run ṣàánú mi gan púpọ̀ nínú àánú tọ́lọ́run ṣe fún mi òun ni pé mi ò lò ẹ̀wọ̀n rí I'm a Nigerian with 0 criminal record. Ipe bóyá èèyàn ṣe kinní kan o wọ́n wá ní ẹ lọ tì mọ́nú ẹ̀wọ̀n náà fúngbà díẹ̀ kò ṣẹlẹ̀ sí mi rí láyé. Mi ìwọ́nú sẹ́ẹ̀lì rí láyé sẹ́ẹ̀lì a lọ police station wá ní ẹ kọ́kọ́ tì mọ́bẹ̀ tó bá dàárọ̀ lákẹ́ wá bẹ́ẹ̀lì ẹ̀ kò ṣẹlẹ̀ sí mi rí láyé. Ẹ wo nǹkan ṣẹ́rẹ́ ni tó bá ṣiṣẹ́ agbófinró gadroom ò nítumọ̀ sí wa kò nítumọ̀ sáwa bóyá o jẹ́ sójà ni o jẹ́ ọlọ́pàá ni o naval officer ni ẹni o civil defense officer ni ẹni immigration ni ẹni o in tó orí o jẹ́ gbogbo àwọn tẹ́ máa rí tán wọ uniform yẹn èèyàn sun gadroom àbí èèyàn sun cell kò nítumọ̀ kankan sí wọn torí pé ọ́fíìsì tí wọ́n níbẹ̀ kò nítumọ̀ kódà ẹlòmí ilé ṣẹ̀ńjọ́ mi ìta ṣe àwọn ọ̀gá ẹ̀ lọ́fíìsì tí wọ́n sọ pé go and lock him up ọ̀gá akọ̀ sọ pé ẹ lọ tì mọ́lé ẹ lọ fi sí sẹ́ẹ̀lì ẹ lọ fi sí gàdùn wọ́n máa ń sọ bẹ́ẹ̀ fáwọn ọ́fíìsà má dẹ̀ lọ ṣe bẹ́ẹ̀ ṣe rí bí yẹn náà ṣe rí yẹn gbogbo ọdún 13 tí mo lò ní civil defense tí mo fi kú ọ̀gá kankan tí mọ́ gàdùn rí láyé ẹ lọ fi sí gàdùn kò ṣẹlẹ̀ sí mi rí ẹ hàn pé nígbà míì wá wà wọ́n lè má tìyàn mọ́ gàdùn ṣùgbọ́n kéèyàn wọ bẹ̀rí gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ṣe mọ̀ pé nìkan náà ọ́fíìsà kan náà ló ṣáà máa wà ní charge gàdùn tó máa ṣí tá máa tì tá ò pé ṣé wọ́n clean ẹ̀ up ẹ̀hún lẹ́wà ń bẹ̀ yẹn ṣe nǹkan nǹkan ṣe hàn pé òun náà wọ bẹ̀ ó jáde nìyẹn èmi ò ṣiṣẹ́ ní gàdùn rí láyé débi tí màá wá wọ bẹ̀ gbogbo ọdún 13 tí mo lò civil defense mi ṣiṣẹ́ rí ní gàdùn tẹ́tí wọ́n á sọ pé mo ṣí fún èèyàn ó wọbẹ̀ àbẹ́mi náà wọbẹ̀ mo mú èèyàn jáde kò ṣẹlẹ̀ rí láyé sọ̀tòrí ẹ̀ èmi tí mi ò ní criminal record kankan ẹ̀tún wá wò ẹnìkankan ò gbé mi lọ kóòtù rí fún pé o bóyá criminal charge wọ́n wá gbé mi lọ kóòtù nígbàtà wá débẹ̀ wọ́n wá ní rárá kò mọ̀ ń pa ẹ̀ jẹ́ kó máa lọ kò ṣẹlẹ̀ rí sọ̀tòrí ẹ̀ ọmọ Nàìjíríà gidi làwa tí kìí ṣe abalẹ̀ jẹ́ pípè mí lápá àyàn tó ń pè mí yẹn àdáparọ́ ló ń pamọ́ mi torí pé mi kìí ṣe apààyàn mi sì sọ fún wọn náà pé kó lọ pààyàn àdáparọ́ ló ń pa now ṣe wá rí bẹ́ẹ̀ kí àwọn àfáà kan in tó wà nù útúbà ẹni mo ti kàtán yẹn o tí mo ṣe last week ní mo summarize yẹn o so clear dáadáa ẹ̀kọ́ wà ń bẹ àbí ò sí bẹ́ẹ̀ liman sha'a an yatadhakkar aw yakhsha fún ẹni tó bá fẹ́ ronú àtẹni tó bá fẹ́ páyà Ọlọ́run ó ti rẹ́kọ̀ọ́ mbẹ̀ ó ti mọ̀ pé ibi tá a parí útúbà yẹn sí yẹn gangan a fẹ́ kí kálukú fi kúò níbi ìgbé agbára wọ rẹ̀ nígbàtí kìí ṣe bọ́lọ̀ ń gbé agbára wọ̀ kí kálùkù kúò
níbi máa dọ́wọ́wú lórí ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tí Ọlọ́run ò pè dá sọ̀rọ̀ ká lè mọ̀ báwọn aṣáájú wa á gbà fún wọn ká lè bá aṣọ̀kan ká lè wà nírẹ̀pọ̀ ká lè wà lálàáfíà. Now mo wá fẹ́ acknowledge àwọn àfáà ṣe dáadáa púpọ̀. Wọ́n dìde nígbà táwọn tí wọ́n fẹ́ ṣe ìbú tí wọ́n bẹ̀rẹ̀, àwọn tí wọ́n ń ṣépè, àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí ò dáa nípa hadith àtàwọn nǹkan míì, àwọn àfáà wá dìde. Kí làwọn àfáà yẹn ṣe? Wọ́n display ìmọ̀ tọ́lọ̀ fún wọn, wọ́n display àìmọ̀ kan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn display. Wọ́n ṣe é bú, wọ́n búyàn, wọ́n ṣépè fẹ́ nìkankan. Èyí tí wọ́n kàn kọ́kọ́ mójútó ni pé àdíìsì yẹn o tó lálàáfíà, àwọn àfáà yẹn wọ́n dìde wọ́n ládíìsì yẹn ó lálàáfíà, àwọn àfáà òdodo. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n sọ̀rọ̀ nípa application àdíìsì yẹn pé bó làá lò. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n sọ̀rọ̀ nípa implication ẹ̀ pé bá a bá lò ó kí láàrí ń bẹ̀, báwo làwùjọ ó ṣe rí tá a bá lò. Àwọn àfáà yẹn sọ bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin àfáà yẹn mo kí. Àwọn àfáà yẹn pọ̀ bẹ́ẹ̀, ó dẹ̀ lómi tí mi rírí. Wọ́n display knowledge, wọ́n ṣe dáadáa. Gbogbo yín pátá mo kí. Ọlọ́run ọba lékè ọlá ó san yín lẹ́san dáadáa. Èmi náà, I have learnt a lot from your wealth of knowledge. Torí pé àyídàgbà máa kí mọ̀ rìn láni tán kan yìí sì ní ìwò ẹ̀sìn, àgbà òsì kọgbọ́n. Kò sẹ́ni téèyàn lè kẹ́kọ̀ọ́ lára ẹ̀. Èmi náà ti kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára yín gbẹ̀yìn àfáà tẹ́ jáde tẹ́ ṣe dáadáa. Ọba àdékẹ́lá máa ṣàbáwá san yín lẹ́san rí. Èyí tí mo lè sọ ni pé